jọ̀ọ́ torí Ọlọ́run ní kété tí bá ti drop movie màá fẹ́ kẹ́ lọ bá mi wò. Owó campaign APC àti PDP ọwọ́ ìlọ́wọ́. Ẹ jọ̀ọ́, without apologies to anybody here, and with all the cameras in front of me, I am proudly obedient. Hello, thank you. So, my friend Zainab Bakri, I am going to be launching our movie. But you know, as a Labour Party personnel, we don't mention amount outside because we know they give shishi. But you're exempted. You're my friend. On behalf of Peter Obi, yes, obedient child, I'm supposed to give you 200,000 naira, okay? I shall wear back for their full thing. If I'm in the lorry, if Fetia can handle, Joe, sister, I'm terminated in the food. Mọ́mí, ọmọ yín ló ṣe nǹkan lónìí. Mọ́mí, ẹ bá mi dìde. Ẹ kú gbogbo ẹ̀ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Orúkọ mi ni Bakari Zainab Ọ̀pẹ̀yẹmí Olúwa. Níní níbí à ń premiere movie Senami. Iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ kan tó mú mi lọ́kàn gan ni. So mo wá wò pé kí ni mo fẹ́ ṣe nígbà tí mo ríru opportunity láti ríru story báyìí, kí ni mo fẹ́ ṣe. Mo wò pé tí bá fi ṣe sinimá màá láti fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́. Àwọn tó jẹ́ wípé nínú ilé wọn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ tí wọn kì í rẹ́ni ro tí wọ́n fún, tó yẹ pé wọ́n máa kọ̀wé pé àwọn fẹ́ kú sínú silence yẹn, àwọn ò fẹ́ sọ̀rọ̀ síta. Mo wá wò pé báwo ni mo ṣe lè ṣe. Mo wò pé kí n sọ di sinimá. Torí ẹ̀ mo fẹ́ kí ẹ̀yin tèmi kẹ́ look out fún movie yìí Senami. Ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní kété tí bá ti drop movie màá fẹ́ kẹ́ lọ bá mi wò.
dé tí a rí pé traffic ló mú wa mọ́nà àbí tá a ò rí pé ó wù mí kí n gbé bíbá ìdáko márùn sí mẹ́fà nítorí pé ìfẹ́ tí mo ní sí Zainab ó pọ̀ di àbúrẹ́tẹ́. Orúkọ mi ò ní padà Ọlátayọ̀ Amọ̀kadé èké Ìjẹ̀bú. Mo sọ sí wọn lẹ́ẹ̀kan sí pé èmi lọmọ nígbó má dé má dé. Èmi lọmọ nígbó má wọ̀ àgbòjì tó bá wọ bẹ̀ wọ́n á fi ṣe kéde. Olùdó àwọn àtàwọn ní Kòròdú. Àwa lọmọ aṣàlẹ̀ gẹ̀gẹ̀ bí ọmọ tí ò ṣe kéde tí ò lóbìnrin rí wọn nítorí pé ọmọ olùkọ́sọ àtọ ọmọ olùsọlá. Orúkọ ìbéèrè ga ọmọ mẹ̀mú. Mo rí màmá mi dáadáa. Màmá lálùbáríkà tó máa ń pè mí nígbà gbogbo Ìjẹ̀bú márùn-ún. Àwa náà ti di orúkọ nígbà kan rí. Mo kí màmá eréko ẹ bá fún ọ ní àtẹ́wọ́ bí wọ́n ṣe dé sí àárín wa. Láti máa bọ̀ láti the stress tó náà go through wípé being on that set because 4 days ló lò ní location ayé ọ̀tọ̀ rẹ̀. Nkechi blessing ìwọ́dà ṣáìkẹ̀ ẹni tó ta dídò máa ṣáì kí ló dé tó kù possibility àbúrò mi. Mo máa nídìí kan ohun torí tí màá sí nítorí ìyàwó mi. Ẹ sọ pé. Oh my God. Ṣé Yorùbá ni mi sọ àbí English? All right. First and foremost, I'd like to thank everyone here present. Thank you all for coming out for Zainab Bakari. We appreciate you all so much. And talking about Zainab in the movie, it was so much effort put together to make the movie. And I am very sure we made magic, and we can't wait for you all to see it once it's out. Okay. I never knew I was shy until this point. Okay, mama mi kálẹ̀ ìjókòó èmi ọmọ yín Nkechi Blessing Sunday ẹ ṣe tẹ wá ọlọ́wọ́ apọ̀ yín náà lé. Movie tí àwọn pẹ̀lú àlẹ́ mi ṣe na mí ó dùn gan torí gbogbo ipá ta fi sínú ẹ̀ gbogbo energy gbogbo strength so ẹ jọ̀ọ́ tí movie yìí bá ti jáde ẹ bá wa wò ó kẹ bá wa sọ fún àwọn èèyàn pé kọjọ ọgbọ ṣe na mí ẹ máa gbádùn ẹ. God bless you, right? Ẹ̀rù ti bá wò pé àṣẹ mo tún máa lọ́ọ̀nchì nílò gan mo gbà lórí production. Ṣùgbọ́n náà a lọ síbi lọ́ọ̀nchì lẹ́yọ̀ kan tí mo máa fi sọ pé kí àyájẹ́ Sauti Ẹrẹwà kí bandmed ni wọ́n lọ settle. Báyìí lọ́ọ̀nchì ẹ̀yọ̀ kan ni màá máa kọ́kọ́ ṣe we want to do introduction láti lè jẹ́ kí gbogbo ẹ̀ balance ìyẹn lọ́dọ̀ àyájẹ́ wa Sauti Ẹrẹwà. Àkọ́kọ́ sísítà mi tí mo máa pè mo lè pè wọ́n ní mọ́mì mi ẹni àtàtà ẹni téèyàn máa ń fẹ́ rí mi ẹni tí mi wọ́n á pè tó máa ní Ìjẹ̀bú márùn-ún màmá ẹ ló kú lóòótọ́ ó ti dọmọ òrukàn every week Friday ni wọ́n máa ń send owó sí àkáǹtì mi. Ẹ bá ń fún ọ ní àtẹ́wọ́ àwọn náà ní Honeyglow wọ́n wà láàrin wa a round of applause for Honeyglow. Ìnáwó mix today ẹ bá fún ọ ní àtẹ́wọ́ Honeyglow ẹ ṣe gidi gan fúngbà gbogbo yín. Honeyglow lẹ́ni àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ súnmọ́ ojú máa ti mọ́ bèbè. Ẹ ká tó máa ẹ kú jókòó máa. Mo gbàgbé kí n sọ fún yín pé orí tí mo máa fi para sùn lálẹ́ yẹn. Àwọn ṣẹ́gun máa rí ìdọ̀kọ̀ fún ẹ dáadáa. Ó yẹ kí wọ́n tó wá rẹpẹtẹ wọn. Báwo tẹ́lẹ̀ kìíní? Ọmọ bàbá rẹ̀ ó báwo tẹ́lẹ̀ kìíní? Ọmọ bàbá rẹ̀ ó. Kíkí ẹyọ ní tèmi, mo kí ẹ fi òkè mi. Aláàbò ni orí.